ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. ọjọ́ máa jọ wà wípé àpò ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọ̀dùnnú òun náà ló mọ wá lónìí láṣẹ Elédùmarè àníró ń gbèsònù bí ò bá ṣe bí ọmọ lágbára bá mi òkè. ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí lójú òpó YouTube yìí, ẹ̀yin tí ẹ ń like tí ẹ ń subscribe sórí ìkànnì wa, ẹ̀yin tí ẹ ń share, ẹ̀yin tí ẹ ń comment, ẹ̀yin gangan náà ni èjìká tí ò jẹ́ ká so jábọ́ lọ́nà wa. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè yìí ni tàbí ẹ̀yin tẹ́ wà lókè òkun, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tàbí ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè United Kingdom, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Ìbànújẹ́ ò ní bà sílé wa. Òní ni ọjọ́ 10 oṣù kẹsàn-án, ire gbogbo àwàwárí láṣẹ Elédùmarè. Ìjáde àti wọlé wa lónìí kò ní mú ẹkún dání. Èmi tí ń tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ mi. Oyè nìkan lórúkọ bàbá mi, Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí. Ọmọ ara akíni mi, mọ̀jọ́ méjì ọmọ ẹrú ní ìsinmi ẹ̀kọ́ kì í sì nìyàn. Ìṣọ̀lá akẹ́fìnú ṣọgbọ́n. Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí o. Mo tún fẹ́ kẹ́ wá nǹkan fìdílé láàárọ̀ òní kájọ jẹ gbádùn ètò yìí, nítorí pé ètò tó ní ṣe pẹ̀lú olóyè Sunday Ìgbòho Òòṣà ni, Sunday Adéyẹmọ. Fún ìgbà àkọ́kọ́ abiyamọ máa kó ọ̀rọ̀ ọmọ. Olóyè Sunday Ìgbòho ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ kábíyèsí onípòkòtì ti Ìpòkòtì Èkìtì. Wọ́n ṣe àbẹ̀wò sí kábíyèsí yìí níbi tí wọ́n ti ń ṣe àbẹ̀wò sí kábíyèsí yìí ní ìlú Èkìtì. Ní Sunday Ìgbòho sọ tó gbẹ̀mí lẹ́nu ìyá òun. Ikú ọmọ nípa ìtàlẹ̀. Gbogbo abiyamọ tẹ́ ń wò mí pátápátá ẹ̀ ní ṣàṣedànù lórí ọmọ òun. Ìyá Sunday Ìgbòho dúró tì wọ́n. Abiyamọ tó mo gbọ́ ìtàn yìí lẹ́nu Sunday Ìgbòho. Gbogbo ohun ara mi sì ń dìde. Fọ́nrán fídíò yìí ẹ máa wò ó tí mo máa ṣí fọ́nrán fídíò yìí fún yín. Ohun tí Sunday Ìgbòho sọ láàfin kábíyèsí yìí lórí bí màmá wọn bí wọ́n ṣe papòdà, lórí ohun tó gbẹ̀mí lẹ́nu. Wọ́n ní nǹkan kò ṣe màmá yìí. Màmá yìí ò ṣàìsàn. Wàhálà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣèjọba Muhammadu Buhari tí ó fi Sunday Ìgbòho ṣe ló gbẹ̀mí lẹ́nu màmá yìí. Àṣírí kan wà tí ààrẹ orílẹ̀-èdè Benin tó tú fún Sunday Ìgbòho tí mo fẹ́ kẹ́ wò, tí mo fẹ́ kẹ́ gbọ́ lẹ́nu Sunday Ìgbòho. Ẹ jẹ́ sáré ṣe fọ́nrán fídíò yìí fún yín kẹ́yìn náà lè wò. Ẹ wo fọ́nrán fídíò yìí náà. Èkìtì ni a wà yìí.
Mo kí gbogbo wa pé a kú àbọ̀ sí ìlú Ìpòtì o. Gbogbo òòṣà. Oyè tí wọ́n jẹ nínú Ìpòtì. Báṣọ̀run Akérògùn. Ọ̀rọ̀ pé wọ́n ṣe ń ṣe ọ̀rọ̀ pé Yorùbá lọ káwọn mẹ́lẹ́ ṣùgbọ́n mo rí pé akíkanjú ọmọ Yorùbá ni. Ẹ̀kan ojú mi táwọn mi fi ń wò wọ́n kò rí bẹ́ẹ̀ o. Wọ́n ní òkè òkè lọ́wọ́ afúnni yín ẹni bá dẹ̀ jẹ́ àfún ẹ̀fọ́ àwọn èèyàn náà kò ní láṣìṣe. Ẹ rí i pé wọ́n bá ṣe sá wọn lè bá. Mo rí i pé akíkanjú ọmọ ni mo ṣe fi wọ́n jẹ Akérògùn nígbà yẹn. Ọ̀rọ̀ kò ní ṣùgbọ́n mo mọ̀ pé ogun bá Akérògùn dẹ̀ rèé tó bá rógun ogun ò ní gbé lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Oòduà pé wọ́n ń dúró ti Sunday Igboho. Ó dẹ̀ mọ̀ pé wọ́n ní padà lẹ́yìn ẹ̀. Mo mọ̀ pé wọ́n ní padà lẹ́yìn ẹ̀. Orí ọwọ́ ọmọdé òun kárúkò, àwọn ti dìrókò, ọwọ́ ayé ò ní ká wọn. Àwọn alálẹ̀ àdúró tì wọ́n o. Àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní tádẹ̀ máa tì á dúró tì wọ́n. Wọ́n tiẹ̀ ti ń dúró tì wọ́n dẹ̀ ní padà lẹ́yìn. Ọjà abiyamọ tí wọ́n fi ń pọn Ìgbòho kò ní já. Ẹni bá ń sáré ẹ̀ kò lè bá. Mo ti ṣàdúrà fún Sunday Igboho pé ó fi ẹsẹ̀ tẹ ìlú Ìpòtì lé ní gẹ́gẹ́ mo ṣe máa ń sọ tí a dẹ̀ mọ̀ ogun òǹkó Ìpòtì bó ṣe débílé ni ogun kankan ò lè borí ẹ̀ wọ́n bó ṣe débílé ni ó ti ṣẹ́gun ọ̀tá. Babájẹ́rò náà ṣàdúrà fún lẹ́ẹ̀kan ó ti wá gba àdúrà ọba Èkìtì. Àdúrà náà á mọ lórí. Bó bá ṣe ń lọ bó ṣe ń bọ̀ a máa lọ rí a máa bọ̀ rí. Gbogbo àwọn tó dẹ̀ ń kọ́wọ́ tẹ́lẹ̀ lẹ́yìn ikú ò ní pẹ́ nìkan. Ṣùgbọ́n ikú á pàdálẹ̀ o. Torí tẹ̀yìn bá tẹ̀lé èèyàn tó bá ń jẹ́ lẹ́yìn ẹsẹ̀. Wọ́n ní ẹni bá dalẹ̀ kì í dalẹ̀. Ẹni bá dalẹ̀ Ìgbòho kò ní dalẹ̀ o. Ní ilẹ̀ Yorùbá, mo rò pé pẹ̀lú ìjàgbara tí Sunday Igboho ń jà ká dẹ̀ ń dúró tì àwọn ọba aláyé dúró tì ìdẹ̀m tó wọ̀n ní padà lẹ́yìn. Kò
dẹ̀ ní tí aṣọ àgbàmọ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ẹ̀mí ṣánkú o ọkẹ́ mọ́jà dalẹ̀ o bí mo ṣe sọ pé ẹni bá dalẹ̀ ò kì í dalẹ̀ ẹ mọ́jà dalẹ̀ o bẹ́ẹ̀ ni nǹkan tó ń fẹ́ ní rere fúnlẹ̀ Yorùbá ájúṣe lágbára ọ̀rọ̀ àdúrà Sunday tí ẹ ti gba orí ńgbà tí a ṣe ẹjọ́ ìkẹyìn fún ìyá wọn àdúrà ẹ̀yìn ojú tó ń gbàjú yẹn lọ tí ò lọ ṣáájú ìyá ẹ̀ pẹ̀lú bí ogun ṣe le tó sẹ́mọ̀ pé ẹ̀yìn olódodo ni Ọlọ́run máa wà ó borí ogun yẹn wọ́n dẹ̀ ṣẹ̀yìn ìyá wọn ọmọ rẹ̀ agbẹ̀yìn ẹ̀yìn náà bó ṣe wú kẹ pẹ́ tó mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ̀ní fọwọ́ gbọ́mọ sí ẹ dàgbà ẹ dògbò wà á jẹ́ àgbà òpìtàn nílẹ̀ yìí Ọlọ́run á wà pẹ̀lú ẹ wà rí bá ti ṣe ọ̀nà gbégbà gbogbo àwa tá a dẹ̀ ń ṣàṣẹ náà pẹ̀lú inú kan pẹ̀lú òótọ́ á rí bẹ́ẹ̀ o ẹni bá láyé fọwọ́ tí o gbogbo ayé lẹ máa gòkè àgbà o ẹ ṣeun o gbogbo eléyìí tí mo wí lé ní àràárọ̀ ọmọ ọba tó mọ mi tó mọ̀ mí òun ló mọ ohun tí mo ń dà lọ́wọ́lọ́wọ́ òun ló mọ ohun tí mo ń dà lọ́la ọlọ́mọdé dàdàkúdà ní dàdàkúdà Ọlọ́run ọba tó dá wa sílé ayé òun ló mọ ìrọ̀ kan rẹ̀ tó fi dá mi wálé ayé ọwọ́ rẹ̀ sì ni ẹ̀mí mi wà ọwọ́ Ọlọ́run tó ní mí lẹ́mí mi wà ẹ̀mí mi ò sí lọ́wọ́ ẹnì kankan òun ló ní ẹ̀mí mi lọ́dọ̀ òun ló lè gbà nígbà tó bá wò kò sí ẹ̀dá kankan tó lè gbẹ̀mí mi lẹ́yìn Ọlọ́run tí wọ́n ṣe wá gẹ́gẹ́ bí kábíyèsí sọ kí n tó wọ́n ṣe Yorùbá nìsàn ni bàbá mi ti fi mí jẹ Akínrógun of Puntland Òṣùpá ló play njọ yẹn ọ̀rọ̀ tí mo sọ yà fẹ́ tó bí ọdún mẹ́wàá 2018 oṣù yìí ọmọ bí ọdún mẹ́sàn-án ni bàbá fi mí ju ìyẹn nínú Òṣùpá ló play njọ yẹn wọ́n bí ọ̀pá àṣẹlẹ̀ lọ lọ́mí tí ìráyè wá ṣayẹyẹ rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run gbogbo ẹni tẹ́ bá jẹ́ olólùfẹ́ mi káàkiri Èkìtì àti gbogbo ilẹ̀ Yorùbá ọjọ́ tọ́ọ̀tì tí ń bọ̀ mí ta wọ́n wá ṣayé bàbá fẹ́ sọkún wọ́n wá bá wọ́n ń bọ̀ láti wá bá bàbá mi sọ pé bàbá mi ló jókòó yìí wọ́n ti wà pẹ̀lú mi kì í sọdún kékeré ọmọ wa mi bàbá máa ń wádọ̀ mi padà fúnra wọn olóyè mi ṣe wà ń lé màá níbẹ̀ ni bàbá mi wọ́n ń bọ̀ sí wọ́n sì rí ìgbà tí mo tún wá ń fa wàhálà Yorùbá nìsan kó ṣe gbóná tó yẹn bàbá ń wádọ̀ mi tí wọ́n ń so bàbá pẹ̀lú mi ìyá mi wá kú mo wá sọ fọlọ́n pé wọ́n lọ́n ìyá mi yóò kì í jiyàn ó wá kú torí wàhálà mi orí ọ̀fẹ́ ò sí fún mi láti gbé lọ sí ìtura mi torí pé kò sí kí ó ń pè mí lálẹ́ ó ní Àdìsá ọmọ onímọ̀ mi ó ní kí ló tún ṣe ń tọnu wọn ní wọn ò tí ì fi mí lẹ̀ ó ní ṣe bọ́ sọ pé tí bàbá wa Tinubu bá ti wọlé wọ́n fi ọlẹ̀ ní mo ní bẹ́ẹ̀ ni ó ní mo gbààwẹ̀ mo bẹ lọ́run mo sì sọ fọ́ lọ́run pé ìwọ Ọlọ́run jẹ́ kí bàbá Tinubu yẹn wọlé kó fi lè fọmọ mi lẹ̀ ó ló ti wá wọlé kí ló tún ṣe ń bẹ̀ wọ́n ní wọn ò tí ì fi mí lẹ̀ ọ̀làdà ta lòun lè lọ bá tí ó mú un lọ bá bàbá Tinubu tó ń lẹ̀ kó wọn kó sí lẹ́nu ọ̀nà ilé rẹ̀ fẹ́ẹ́ tó máa sọ fún lẹ́nu ọ̀nà ilé rẹ̀ yóò bá fi ọlẹ̀ mọ́ ní mi mẹ́rin ọlọ́dà oníṣùgbọ́n tó ń bá fẹjọ́ wọn sọlọ́run lè sọ fún wọn fún ọfẹ́ ọlẹ̀ wọn ní wọn jọ Ọlọ́run lọ Ọlọ́run lọ bọ́lọ́ wọn ni ẹ mọ́ lọ bá wọn pásítọ̀ kan mọ́ wọn tàn yín jẹ́ o ẹ mọ́ lọ bá wọn wọn kàn tó máa sọ fáwọn orílẹ̀ sí ẹ̀yẹ àgbàlagbà oníkò lè yé wọ alẹ́ ẹjọ́ yẹn náà ni mọ́ mi sọ fún mi pé inú ń kàn yín bá ẹ̀ ní ọ̀sà mọ́ mi ò síkì mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi kúrò kankan kì í sin jọ́ tó ti bí mi sílé ayé mi gbọ́ pé mọ̀ mi wà lọ́sọ̀tò tí nǹkan bá bá kó gbé ewé mu ọ̀tá so gbogbo ewé ọ̀tá sí kan ń gbé òkè ìgbà abẹ́rẹ́ kankan ó wá nínú nǹkan yín báwo ọ̀dà
ṣé Bọ́lá wà ń bẹ̀ yẹn ó ní gbọ́n ẹbí wọn sáà gbogbo àbúrò mi ló wà ní ọkọ̀ àwọn ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ lé ọkọ̀ wọn lọ́dà máa pe Bọ́lá èyí tán fi lè yàn Bọ́lá ń bọ́ lọ́wọ́ olówó àlọ́dọ̀ kan mọ́ mi sọ pé ló ń kàn wọ́n lè sí lọ sínú ilé rẹ̀ kọ́lọ́ wò nísinsìnyí kíákíá olókè olókè bọ̀dá mi wọ́n pe akọ́bí wọn àǹtí mi ń bolẹ̀ wà ló wà nulẹ̀ mọ́ mi nínú ń kàn ẹ mọ́ lọ́bẹ̀ ẹ pè mí tí máa ṣẹlẹ̀ ńbẹ̀ bàtà wọn débẹ̀ wọ́n ní òyà wọn ẹgbẹ́ wọn lọ sí tù bàbá dọ́dọ̀ dọ́kítọ̀ ní nǹkan kan sí mọ́ nǹkan kan sí wọn ó ní nǹkan kan sí wọn mọ́ mi ní ara wọn ti yá wọ́n kàn sí bàtà wọn ń kàn wọn wọ́n máa gbé wọn lọ ní nígbà wọn dìde ní ọkùnrin balẹ̀ ó ti lọ bí aago 12 sí aago 1 òru kálukú sùn mí náà bá sùn ọ̀la aago 6 dájí ìyá mi máa ń pè mí yóò ṣàdúrà bí mo ṣe wà nínú ẹ̀wọ̀n tó yóò pè mí nígbà tí mo ti ráyè lo fóònù ní ẹ̀wọ̀n yẹn máa mi pè mí yóò ṣàdúrà fún mi wọ́n bọ̀ ń bẹ̀ òun ọ̀tẹ̀ ní mọ̀sárì rẹ̀ kò wá pè mí kí ló lè ṣẹlẹ̀ aago 7 mọ̀ mi ò ti pè mí bá pè Bọ́lá mọ̀ mi ò pè mí kí ló tún ṣẹlẹ̀ ó láwọn òsùn tilẹ̀ fi hàn ń bolẹ̀ wá wà ó láwọn general hospital ẹ gbé fóònù lọ fún ọmọ táwọn gbé fóònù lọ rẹwẹ ẹ gbé fóònù fún dókítà kí ni ṣe mọ́ láwọn ti gbọ́ àyẹ̀wò kẹ́kọ̀ọ́ ṣe wọ́n bọ̀ òun ò bóyá káwọn rí fáwọn lọ sí láwùjọ Ògbómọ̀ṣọ́ wọn dókítà yé kí tó bá fẹ́ ná mi mọ́ láwọn yẹn lẹ́ mọ́ lọ́wọ́ mọ́ léyìn bó tẹ̀ jẹ́ pé ìjọba gbà káńtì ni wọ́n ti bọ̀ mọ́ láwọn tí ó bá gba 10 million mọ́ láwọn tí ó gbélé ní sanẹ́sì ó ní sọ̀rọ̀ owó ẹ jẹ́ má mọ̀ mi sọ̀rọ̀ ẹ gbé fóònù sí wọ́n ní ò sọ̀rọ̀ ẹ gbé fóònù sí lójú mọ́ mi sọ fẹ́ rí mi ni ó mi rí mo ti sọ fún yìí mo kẹ̀dẹ́rù bàyẹn lánàá ni wọ́n tẹ̀ fi mílíọ̀nù pé mo bọ̀ báyìí ni ó kàn sáà sí báyìí wọ́n bá ń gbé lọ bàbá ń pè wọ́n ní ìṣẹ́jú márùn-ún kan fi wọ Ògbómọ̀ṣọ́ wọ́n ń wo hospital yẹn lọ́kẹ̀kẹ́ báyìí ni mọ́ mi. ìyá mi wá kúlé ní wọ́n fi mílíọ̀nù ìjọ kẹta ìjọba Bẹ̀nẹ̀ pè mí fúnra ẹ̀ ó ní kí wọ́n lọ gbé mi wá ó ní kí ọ̀gá ọlọ́pàá lu Bẹ̀nẹ̀ kọ́ lọ gbé mi wá abẹ́rẹ́ bàbá mi wọ́n wá gbé mi lọ́dọ̀ rẹ̀ ó ní sálàáfíà màmá ní mi wà lálàáfíà ó ní kí ló dé mọ́ ní wọ̀nyí ó ní kí lòun ṣe ó lòun sáàbò fún mi ní ó ní torí pé Buhari fẹ́ pa mí ni ó ló sì ní kó òun gbé mi fóun òun ò gbé mi fún wípé òun wá ní kí àwọn ọba ńláńlá bí Ògún tàbí 18 ọ́n sáìwé kó wọn gbọdọ̀ gbé mi lẹ̀ bàbá mi fọwọ́ sí wèé olùkọ́ fọwọ́ sí wèé bàbá mi fọwọ́ sí wèé orílẹ̀ kẹta bàbá mi òun ní orílẹ̀ kẹta ní gbé wọn yẹn káàkiri lóògùjọ yẹn bàbá mi Àtàwùjá Òṣogbo wọ́n fọwọ́ sí wèé àwọn ọba ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fọwọ́ sí wèé yẹn wọ́n wá gbé lọ fún talọ́ gbé mi lẹ̀ talọ́ wá ní ìyá wọn ní wàhálà mi ó ti pàyà mi ó ní ìyá mi kú mo ní ìyá mi kú ní ìjẹta ó ní kí n má bù ó ní kí n má kú lọ kó gbẹrù mi kí n má lọ mo ní kí n má lọ ó ní kí n má lọ mo ní kí n wá má lọ mi ò ní páálí tí mo lè fi lọ ìlú èkó kí n sì lè lọ ní ìtàn kò fi lọ lé pé mo fẹ́ lọ sí ìyá mi òun kẹ́ kò yí mọ́ ó ní kí n má fẹ́ kó n ṣe fún mi wọ́n ní mi ò mọ́ wọ́n lóun tó lè ṣe fún mi báyìí kó níwèé kan tó lè fún mi tí ẹrú bí ògbé mi láti dé ìlú Jámánì kí n lọ sàdún pẹ̀lú àwọn èèyàn mi àwọn ọmọ Yorùbá wọ́n rìn mí lọ lóṣèlú sí ìyá mi mo wá ó lóun lágbára ẹ̀ mo wá pé ìyàwó mi ní Jámánì mo wá lọ bá ìjọba wọ́n mú òun ẹ̀kọ́ lọ mú mi wá mo wá dé Jámánì mo wá sàdún fọlọ́ ìwọ Ọlọ́run tó ẹ pé lóòótọ́ Ọlọ́run ọlọ́lẹ̀ mí mi wọ́n ló sì dá mi wálé ayé ìyá mi sì kú torí wàhálà mi fún mi láì dé lọ sí ìyá mi mo wá pé bàbá mi mo ní kábíyèsí mo fẹ́ wá sí ìyá mi níjọba ìbáyìí kábíyèsí làwọn máa wà mẹ́ àjọ gbé yà ìṣúná mo ní ẹ̀ àwọn fi ní kábíyèsí lójú gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ àwọn tẹ̀lé mi lẹ́yìn gbogbo ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n jọ mú bí wọ́n jẹ Nàìjíríà bá fẹ́ mú mi wọ́n jọ mú ìgbà àwọn kan àìtí ìdè ẹ bá ṣe kábíyèsí. bí mo ṣe ń dé gbòòrò báyìí ni àwọn yẹn sọ fún mi pé kábíyèsí Olúkò ti wọ̀ gbòòrò wọn ni wọn náà ti ń bọ̀ bá rí bàbá mi ló dé pẹ̀lú kọ́ńfọ́ ẹ̀ mo ní bàbá ó ní mo ti dé ìní sàdé fún ọkẹ́ mọ́ sí bẹ́ẹ̀ níbo ni ìyá wà wọ́n ní ẹ ṣe kábíyèsí lẹ́kọ̀ọ́ sí. ṣọ́ọ̀ṣì la fẹ́ gbé wọn lọ bàbá ti dénú ṣọ́ọ̀ṣì lèmi tẹ̀lọ́nà òǹbòrò ìgbò àtàwọn ọba àtàwọn ti jókòó dè mí bẹ́ẹ̀ bàbá ló jókòó wájú ṣùgbọ́n sẹ́mọ̀ pé ọba òkè fojú kan òkú bọ̀ nínú pósí ni mọ̀mọ́ wà wọ́n wá sọ fún àwọn ṣọ́ọ̀ṣì pé wọ́n sì ojú mọ̀mọ́ lẹ̀ torí àwọn ọlọ́ba tó jókòó wọn làwọn fara mọ́ bẹ́ẹ̀ àwa bàbá gbogbo àwọn tó wà ń bẹ lè ṣẹlẹ̀ kò tí ẹ̀ nídìí ẹlọ́wọ́ fídíò káwé ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìdèbí gbogbo ayé ló gbé gbogbo níṣì ló gbé bàbá tẹ̀lé mi mo tó wá rò pé bá ṣe sí mọ̀mọ́ tán bàbá ń bọ̀ ní kò tí rọ́ bàbá sùn bàdàn ni
àtúnjọ sìnáwó ń bàdàn ni bàbá mi ń bẹ́ńbẹ́ bàbá mi ajérò ń bẹ́ńbẹ́ bàbá mi ọ̀gíní àwọn bàbá mi oníbàrígà ọ̀bàrígà àwọn balala oníkòyí ọ̀fẹ́ Èkìtì bí náà àwọn balala kún bẹ́ẹ̀ wọ́n rọ̀ gbà ibi ká bàbá ẹ̀mí yóò gùn. ẹ̀ẹ́dẹ̀ káyọ̀bíyèsí o. ilé wa fẹ́ kí gbogbo olólùfẹ́ mi tó nífẹ̀ẹ́ mi tọ́katọ́ dénúdénú mo fẹ́ kẹ́ pàdé mi bí ní ọjọ́ fọ́ọ̀sì bàbá fẹ́ ṣe ayẹyẹ ọdún ìjẹsù nílùú òtí ń bíbà mo sì fi ń dá bàbá mi lójú pé pẹ̀lú ògo Ọlọ́run èmi náà máa wà mí níjọ́ tọ́sí bá mi ṣe kábíyèsí. òun náà lẹ ti gbọ́ ẹ jẹ́ kí yín káàbọ̀ láti ibi fọ́nrán fídíò tí ẹ wò yìí. ààrẹ orílẹ̀-èdè Benin ó sọ ẹgbọ́ wípé Sunday Igboho ní ìyá àwọn kú lónìí ìjọba orílẹ̀-èdè Benin ó fi wọ́n lẹ̀ ní ọjọ́ kẹta ó ní lẹ́yìn ọjọ́ kẹta ààrẹ yẹn pàṣẹ pé kí olórí ọlọ́pàá wọn kó lọ gbé òun wá ẹkú mọ́ Sunday Igboho àtòjú oníka mẹ́sàn-án ka a sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ ọba gbọ́ kí ni bàbá ọlọ́rọ̀ ó ṣe níṣò wà òkè mi wà òkè wọ́ gángan ló jẹ́ wà òkè ìyá òun kú ó wá sí láwẹ́láwẹ́ mo dáàbò bo ẹni Muhammadu Buhari fẹ́ pa ẹni ó sọ pé kí ìyọ̀ǹda ẹ fún òun nítorí ẹ̀ mo ṣe tọ́jú ẹ síbì nígbà tó wá gbọ́ pé tí Sunday Igboho sọ fún mi pé yóò ń kú ń jẹta ààrẹ orílẹ̀-èdè yẹn ó ní woman feelings lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kó máa lọ ó tún sọ fún mi pé ibo ló fẹ́ kí n lọ mi ò ní pálì mi ò lè kú gidi padà wá sórílẹ̀-èdè Nàìjíríà kò sì sí agbára tí ààrẹ yẹn náà tún lè ṣe kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbìyànjú lọ́tún àti lósìn Yorùbá ti sọ̀rọ̀ wọ́n ti parí ẹ̀ wọ́n ní tó bá kù díẹ̀ kọ́mọ olóore ó jìn sí kòtò mọ̀nàmọ́ná tí wọ́n ń sẹ́yìn vim lẹ́ẹ̀kan náà látojú ọ̀run yẹn tí lè tó dàbí pé ilẹ̀ ń mọ́ á ṣiṣẹ́ olóore fún olóore. ẹ fèròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section ẹ má sì gbàgbé láti bá wa share rẹ̀ ẹ tẹ notification bell tẹ́ bá ti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV títí dìgbà tá a fi pàdé ire ayọ̀ àtàláfíà la fi pàdé láṣẹ Elédùmarè ó dàbọ̀.